أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يزيد الظالمين إلا خسارة. lẹ́yìn tá a ti kí ọlọ́run àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam, àwọn tí wọ́n júwe ọlọ́run fún wa náà ni àwọn àlùfáà wa, bàbá mi àgbà alágbàjì àgbà wòlíì ọlọ́run, bàbá àgbà lámọ́nú àgbà tájìlì àdábì tájìlì mọ́mìnì, bàbá mi àgbà Sheikh Alhaji Abdulrahman Mákindé Àdìsá olówó ọlọ́mọdọ̀rọ̀ àfáà mi rú láéláé. ìbùkún ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fáfáà mi. ọlọ́mọ insha Allah la quwwata illa billah. mo kí gbogbo tọmọdé tàgbà, àtọkùnrin àtọbìnrin àtọlé àti àlejò tá a nífẹ̀ẹ́ òdodo, tá a dẹ̀ ń gbódodo, tá a ṣe tán àti tẹ̀lé òdodo. ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí kọ́dọ́dún àfáà lẹ́gbàá. I see your message. ẹ bá mi sí àrẹ kọ́dọ́dún ajígini. ẹ bá mi sí àrẹ kọ́dọ́dún bàbá mi àgbà Sheikh Alhaji Muhammadu Taofeek Akeugba Gold ọmọ Akeugberu. Happy Sunday. ẹ bá mi sí àrẹ. àní mo stáǹdì ọ̀rọ̀ ẹ̀ tá a wà lórí ẹ̀yìn mo stáǹdì lórí ẹ̀ fún. Fásakí mo I stand wẹ́wẹ́ lórí ọ̀rọ̀ tá a wà níbẹ̀ yìí. àbá àwọn lẹ́gbàá ọ̀rọ̀ yóò kan lẹ́gbàá àmọ́ mo rí mẹ́sẹ̀jì ẹ lẹ́gbàá sọ pé mi ìkéwú. ó ní kí wọ́n wo tí mo bá ń ka Al-Qur'ani. àbá lẹ́gbàá bóòdì kí wọ́n jẹ́ kí wọ́n wá ṣe competition fẹ́mi àti ẹ lórí ọ̀rọ̀ Al-Qur'ani, lórí ọ̀rọ̀ ọmọ wàá mọ̀ yìí pé bí wọ́n bá sọ pé ẹranko ń wọ́ kẹ̀yìn pa kì í ṣègbè tiẹ̀. ẹjọ́ kí ni kéwù yẹn gẹ́jọ́ yín lójú sí? kéwù tẹ́ kẹ́tẹ́ lè dánú ilé yín tò, kéwù tẹ́ kẹ́tẹ́ àdúgbò yín ó tò, kéwù tẹ́ kẹ́tẹ́ àgbò ilé yín dàrú, kéwù tẹ́ kẹ́tẹ́ ìlú òsèmi ṣé kéwù yìí rẹ̀ ni. àbáni tá a lámú falẹ́ ìsàlẹ̀mọ́ rí wúyú ládùú àlìmọ́ lẹ́gbàá tààlàm falẹ́ ìsàlẹ̀mọ́ rí wúyú yùládùú àlìmọ́ falẹ́sà àhúhù ìlìmí kàmọ́ ìwàjà ìlú. tààlàm àyà mi àbúrò ní ṣe mo ti ní mẹ́sẹ̀jì yìí náà ẹsẹ̀ kẹ́jẹ́ kí sẹ́ndì nọ́mbà mi kẹ́ àìmí ní WhatsApp mà. ìyá àlùbáríkà ìyá mi Deborah àbúrò ní ṣe màá sẹ́ndì nọ́mbà mi ní ìsìn inshallah 08033823347. àbá lẹ́gbàá sọmọdún wá gbèsè ọ̀rọ̀ rẹ. mo ní lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen kò sẹ́nì kankan tó bá bóde tó jáde sọ̀rọ̀ lórí ẹ̀ àfi ẹni tó bá sọ òdodo. ẹni tí ó bá ti sọ òdodo tó rí ọ jẹ́ máa rí reply rẹ̀ wallahi Rabbul Kaaba máa dẹ́ ẹ lóhùn padà. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti Muyideen kì í sọ̀rọ̀ ẹ̀sìn. ṣe bá àfáà ni wá, ṣe bá ní mùsùlùmí ni wá, ṣé ìsìláàmù wa kọ́ wa lábòsí ni, ṣé ìsìláàmù wa kọ́ wa ní sítì ni, ṣé ìsìláàmù wa kọ́ wa nírọ́ ni, ṣé ìsìláàmù wa kọ́ wa níyẹ̀jẹ̀ ni, ṣé ìsìláàmù wa sọ ni a máa fojú olóore gúngi ni. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló dá Muyideen àti Àgbàlá Gabriel pọ̀. ọ̀rọ̀ kọ̀ǹdíṣàn tí Àgbàlá Gabriel rí Muyideen ọ̀rọ̀ àánú ló dá àwọn méjèèjì pọ̀. àánú Muyideen sí Àgbàlá Gabriel lọ́jọ́ tó rí. tí ìbáṣẹ ní tọ́lọ̀ ránṣẹ́ pin l'Àgbàlá Gabriel ọjọ́ tí Àgbàlá Gabriel rí Muyideen ṣe bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó kọ́kọ́ jáde lẹ́nu Muyideen ni. amókùn ẹrù ẹwọ́ ọlọ́kẹlẹ̀ ń wọ ẹ̀wò sàlẹ̀. Muyideen sọ fún Àgbàlá Gabriel jọ́nà yìí pé mo ní tàyí ó lóun lè ta Àgbàlá Gabriel. ṣé nígbà tí wàá múra kó n fẹ́ tàyí ṣé ẹ̀rù páwa kan ọmọ wòran ni. báyìí bá ya ìkàtẹ́ ìyá alábòsí àwọn ò lè yaka. gbogbo ayé ò lè sùn kó dojú kọ bìkan náà. ọ̀rọ̀
tí ń bẹ lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀sìn àbá ẹlẹ́gbàá bọ́ọ̀dù wá gbèsè ọ̀rọ̀ ẹ̀. mo rí láfẹ̀ẹ́ tó ṣe bówe bá ju òwe ẹni bẹ́ẹ̀ ọba lè dá èròjà ní bóńtọ̀n. sùmùràtìlì mùmínì dẹ̀ ni mí wàláì àfẹni tó bá jí ọmọ àná sùmùràtìlì mùmínì ní ẹ̀rù ogún ọmọ bá a máa ń kọ́ lórí pé òní láwa ni kì í sọ̀lẹ̀ òní láwa ni kì í sọ̀lẹ̀ bó bá dìjà kábọ̀ láwa ni ká náírà wa òní láwa ni kì í sọ̀lẹ̀ òní láwa ni kì í sọ̀lẹ̀ bó bá dìjà kábọ̀ láwa ni ká náírà wa ìmọ̀wó ni máa wèrè tẹ́ gbé kiri lẹ́gbàá kéwò ni kéwò òfò tẹ́ ń palẹ̀ tó ń pàtàkì gan. ìṣètò ní kéwò pọ̀ tẹ́lẹ̀ ẹ̀mọ kéwò tẹ́lẹ̀ ẹ̀nímọ̀ ìní ìlú òsinmi àdúgbò òsinmi agboolé òsinmi kéwò ni kéwò wèrè tẹ́ ké gan. Alájà Fọláṣadé ìyá wa kẹ́ kọ́mẹ́ǹtì bíi yóò tó bí ìjẹta omi dẹ̀fẹ́ máa bọ́ lójú mi. ìyá yìí ní bí mùsùlùmí ṣe ń ṣe àwọn ọ̀tá ẹ̀sìn ṣe ń ṣe pẹ̀lú Àgbàlá Gabriel yìí ó dẹ̀fẹ́ máa mú àwọn rìgírẹ́tì páwọn jẹ́ Islam. kéwòn ni kéwòn tẹ́ ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ tẹ́ ń sábòsí. ìwọ lẹ́gbàá lẹ́mi ò kéwù jẹ́ kí wọ́n yín fáìtì mi àti ẹ̀ síta. lẹ́gbàá jẹ́ kí wọ́n yín fáìtì mi àti ẹ̀ síta. kájọ wá fi gbága nípa ọ̀rọ̀ kéwù èmi ìwọ̀n tí mo ké tó. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó létí gbàdúrà lóòótọ́ ó létí gbààwẹ̀ lóòótọ́ ó létí lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlí kaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo ibi tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ní àlùbáríkà tí wọ́n fi bùnmi ní Mákà, ọmọ yìí àti mo ti ṣe ájì ni láti 2005. Èmi yẹn ni wọ́n ráfúráfú olóòrùn yìí, ọwọ́ àbọ̀dé sí pé àfáàyè ò kéwú. Àwọn tí bá ń pe kéwú náà, kéwú wo ni kéwú wèrè tá ń pè àti náwó àti sọ́ọ́dún fún tẹ́fí ń dayé rú. Ṣé wọ́n fi náwó kírun ni? Wọ́n fi sọ́ọ́dún fún kírun ni? Ìwọ̀n kéwú tí mo mọ̀ tó pẹ́ mi, wọ́n bùn mí ní Mákà ní 2005. Mo ní Kìrìsìtẹ́nì ló bùn mí ní Mákà. I repeat again. 2008, Mr. Bush gallant tí mo ń fẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin rìn ká wọ́n tó bùn mí pẹ̀lú ìwọ̀n bá kéwú tí mo ké yìí látara àlùbáríkà ti bẹ̀bẹ̀. Lẹ́gbàá lọ́jọ́kọ̀ọ́, lẹ́gbàá ọ̀dẹ̀ wàá sọ̀rọ̀ Amẹ́ríkà ìtanú ti bẹ lára ẹni o. Ó ní ó ti wò náà pé Muyideen ọ̀rọ̀ tí ń sọ fún Ajígini kọ́mẹ̀jẹ̀ pé yóò parọ́ fún ọ. Níṣẹ́ tí gbogbo tó wá sọ fún ọ tó dirọ́ yìí, ẹni tẹ́lẹ̀ wẹ̀ sí Islam. Sẹ́nu ìṣe tó dénú Islam sẹ́yìn náà lẹ́kọ̀ọ́ nírọ́. Abẹ́ ti ń gbé bọ̀ tẹ́lẹ̀. Iṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ lára rẹ̀ sọ́yọ́. Àlẹ́ àrítọ̀ yíbù, yàrá jùlọ bá tún àdìtọ̀ yíbì. Ilẹ̀ tó bá dá nírúgbìn rí ọ dá. Ilẹ̀ tí ó bá dá irúgbìn tí ó bá jáde bẹ̀ ní ò lè dá. Lẹ́gbàá ẹgbẹ́ àbáni tá a lámú fàlẹ́ ìsàlẹ̀mọ́rì yóò ládùn àlímọ̀. Ó ní ẹlọ kẹ́kọ̀ọ́. Kò sẹ́ni kankan tí wọ́n bí ní àfáà. Ó ń kálukú lọ lé kéwú ni. Èyí tá a dẹ̀ fẹ́ bùkátà jù ní òmùmọ̀ tí ń bẹ lára rẹ ni pé ṣé máa rẹ lálùbáríkà bí ọ̀dà lálùbáríkà. Sáyé bọ̀ tẹ́wọ́gbà àbáyé ọ̀tẹ́wọ́gbà. Sáyé tẹ́wọ́gbà ìmọ̀ rí àbí ọ̀tẹ́wọ́gbà. Àbáni fàlẹ́yẹsà àáwòlẹ̀ ìlímì kámọ̀ òun ọjà ìlú. Àbá náà ní ẹni tí wọ́n bá ń pè láàfáà kò yẹ kó máa ṣe bí aláìmọ̀kan. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà àfáà yìí ẹ̀ ń pàfọ́ọ̀mù bí aláìmọ̀kan ni. Ìlara lẹ fi ń sọ̀rọ̀. Ìlara lẹ fi ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé bí gbogbo yín mọ ìpìlẹ̀ ọ̀rọ̀? Sẹ́sìn lọ pa wọ́n pọ̀ láti bẹ̀rẹ̀ ni. Ṣé bí àánú Muyideen ló ṣe àgbàlá Gabriel yìí? Ayé tá a ní àgbàlá Gabriel ó fi Muyideen rówó. Ṣé mọ́tò tó gùn tágbàlá Gabriel gùn dọ́dọ̀ Muyideen ṣé Muyideen lọ́ra fún ni? Mọ́tò tágbàlá Gabriel fi gbé wá sí ṣọ́ọ̀ṣì ṣé Muyideen lọ́ra? Inú ilé tágbàlá ti jáde ṣé Muyideen lọ kọ́ fún? Ilẹ̀ tágbàlá Gabriel rà kalẹ̀ ṣégbà tó mọ Muyideen ṣe ló tó ra lẹ̀.
ìwọ lẹ́gbàá wa pé ókè lẹ́gbàá alhamdulilayi ẹni tí mo dẹ̀ wà láìkì dáadáa ni lẹ́gbàá gan tẹ́lẹ̀ o kì í dẹ́ ìsàbòsí tẹ́lẹ̀ o wà láì àfa lẹ́gbàá ìsàbòsí tẹ́lẹ̀ kó àwọn ọ̀rọ̀ tí ọba ká àfa lẹ́gbàá ìdásí tẹ́lẹ̀ àmọ́ wọ́n ti fẹ́ kó mọ́ lọ́gà ó kí àfa lẹ́gbàá wọ́n bóde kọ́ wá kílé ọ̀rọ̀ yìí nígbà tí ọmọ kéwú yìí tẹ́ wẹ̀ sí Islam àdèmúlá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pàtó lékún nù mùsùlùmí àmọ́ ẹ má kó dọ̀tí sínú Islam ẹ má kó ìdọ̀tí síbẹ̀ mú ìdí ní kọ́kọ́ ní ìdí deliverance ṣe bí after àgbà tó dọ́dọ̀ yín ẹni ajé kíní interview rẹ̀ tó ń parọ́ mọ́ bàbá Kọ́lá Olóòtú wípé wọ́n ń gbowó lọ́wọ́ Àgbàlá Gabriel tí bàbá ìfi bóde tẹ́ gbogbo gbèsè ayé wọn ṣépè ṣebí lẹ́yìn ìgbà tó dọ́dọ̀ yín lẹ́yìn interview rẹ̀ tó ń sọ pé wọ́n mímíkì fọ́ìsì ìhun ni àfa lẹ́gbàá ṣebí gbọ́ dọ́dọ̀ yá after tẹ́ wẹ̀ sí Islam lẹ́yìn interview rẹ̀ tó ní wọ́n mímíkì fọ́ìsì ìhun ni ojú ẹsẹ̀ òun náà ló tún bóde ó lóòótọ́ ló ń bẹ̀rẹ̀ 5 million nítorí gbọ́ pé bàbá wa Kọ́lá Olóòtú ní ẹni tó bá mẹni tó ní nọ́mbà ẹni tó bá mẹni tó làkáǹtì àwọn máa fún ní 1 million naira ṣé Islam tẹ́ ti sí nìyẹn ṣé mùsùlùmí gidi ni mo wà bí wèrè bẹ́yẹ. àfàlẹ́gbà àbánibólè wí aníbi olóhùn sí ọ̀dà ṣebí àfàlẹ́gbà gẹ́gẹ́ sọ pé òun sọ fún wọn pé gbogbo tí wọ́n bá ṣe fún kan ṣe silent interview tí wọ́n ń ṣe interview rẹ̀ Islam ni. àfàlẹ́gbà ẹ lọ bá mi wo Quran Suratu Hujurat àyà 12 Suratu Hujurat àyà 12 ba'da basmala a'udhu billahi minash shaitani rajim bismillahi arrahmanir rahim ya ayyuhalladhina amanu ijtanibu kaseeran minas zanni inna ba'da zanni ismun wala tajassasu wala yaghtabu ba'dakum ba'da yuhibbu ahadukum an yakula lahma akhihi maytan fakarhtumuhu wattaqullaha innallaha tawwabur rahim. Àbálẹ́gbà Kùránì Suratu Hujurat àyà 12 gbogbo ọlọ́jọ́ mọ́ Kùránì gẹ́ni yá alladhina amanu ijtanibu kaseeran minas zanni ẹ má máa dábàá bú ẹ jìnà sí máa dábàá burúkú síra yín torí pé nínú ba'da zanni ismu gbogbo ẹ̀dá tí bá ń dábàá tí ọ̀dà sọ́mọlá kejì rẹ̀ ó ń tàn ti dẹ lẹ́sẹ̀. olówó tó wá ní wala tajassasu ẹ má wá kọ̀rọ̀ ara yín gbogbo mùsùlùmí tí bá ń wá kọ̀rọ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ fa innahu kafirun kèfèrí ni. What is the meaning of interview? Muideen on behalf Àgbàlá Gabriel interview náà lẹ ṣe yìí tẹ́ ẹ lulẹ̀ yìí abẹ́ ẹ lulẹ̀ náà interview yẹn lẹ ṣe tẹ́ ẹ lulẹ̀ yìí torí náà bá lẹ́gbàá ìwọ̀n tí mo mọ̀ nínú kéwú mo dúpẹ́ pé àlùbáríkà mú dundundun ibi tí mo bá ti dúró lẹ́gbàá wàláhì àwọn òbí ọ̀dà tó bẹ̀ láti dúró mẹ́ ibi tí mo bá ti dúró látàrí ìmọ̀ mi tí mo dẹ̀ ń pàfọ́ọ̀mù bẹ̀ tó bá parọ́ wá sí wọ́n béèrè pé ta ní sọ̀rọ̀ wáyàwáyà bí ráìsì tí ń dà fẹ́ bí èyí ọ̀rọ̀ tí ojú bẹ́yẹn lọ àbá àjígini kọ́yá kí n sọ̀rọ̀ lórí rọ́bìnsì tí Ajígini sọ sí bàbá wa Sheikh Muhammadu Taofeek akéwùgbàgbọ́dọ̀ ọmọ akéwùgbẹ̀rú kọ́yá ń sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ torí mo ti rìlíìsì fídíò kan
but kọ́mẹ́ǹtì àwọn fáǹsì Ajígini ni ló jẹ́ ń jáde padà lórí ẹ̀. Gbogbo tí ń bẹ lábẹ́ sánmọ̀ yìí ní bàbá wa Sheikh Muhammadu Taofeek Akeugba Gold ọmọ Akeugberu ni wọ́n fi ju Ajígini lọ. Tá a bá tún wá déwájú Ọlọ́run ẹ̀sẹ̀gbẹ́ ẹ̀. Ajígini tí bàbá wa Akeugba Gold bá tún déwájú Ọlọ́run ẹ̀sẹ̀gbẹ́ ẹ̀. Islam tá a gbé dání ṣé Islam ní ká má ṣàpọ́nlé àgbàlagbà ni? Ṣé Islam ní ká má bọ̀wọ̀ àgbà ni? Ẹ̀sìn Islam lẹ̀sìn tẹríba. Àwọn bàbá tí wọ́n jẹ́ ìpìlẹ̀ Islam kéwọ́n tí wọ́n kí ò tó nǹkan àmọ́ wọ́n ṣàpọ́nlé ara wọn ju táńdálẹ̀ lọ. Ìmọ̀ ìyá ara ẹni yìí iná sọ ọmọ ìyá Ọ̀ṣun ọ̀ṣọ́dẹ́lẹ́yà. Ìmọ̀ ìyá ara ẹni yìí ọ̀ṣọ́ babaláwo àìmọye babaláwo dàfà àìmọye babaláwo mi dọ̀kọ̀ ẹlẹ́yà. Pásítọ̀ mi di àfà ó di mùsùlùmí. Àbáni nẹ̀tàwádùá mínú ìsọ́ọ̀lì mùtẹ́kì fábí irítẹ́kì yù ìlànà àlì yẹrìtẹ́kì. Kí ló dé tẹ̀yìn èèyàn láìkì àbòsí náà? Ìnẹ̀tàwádùá ìtẹríba mínú ìsọ́ọ̀lì mùtẹ́kì. Tẹ́ ẹ bá fẹ́ mẹ́ńtọ́ bẹ̀rù Ọlọ́run, gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tí ò lè ṣàpọ́nlé èèyàn tí máa ríra rẹ̀ bí ìgbà kó nìkan ló ń ga jù, ẹ gbà pé kì í ṣe olùbẹ̀rù Ọlọ́run, ọ̀tá Ọlọ́run ni. Iná tàwádùn amídẹ́kì sọ́ọ̀lì mùtẹ́kì ìtẹríba ká máa ṣàpọ́nlé èèyàn inú ìsí àti ìwà àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run ni. Àbáwa ní fàbí ìrìtẹ̀kì yú ìlànà àlì yẹrìtẹ́kì. Látara àtẹríba Olúwa ni a sì fi bẹ́ẹ̀ a máa gbé gbogbo ẹni tó ń kẹ́rò pé òun ò ní wà nípò gíga yóò dẹ̀dẹ̀ ní gíga. Ó ju ẹnu Ajígini lọ uncountable times. Ó ju ẹnu Ajígini lọ láti sọ fún bàbá wa Akeugba Gold pé wọ́n sọ rọ́bìs pé wọ́n ní Muyideen ṣe mùsùlùmí. Ṣé mùsùlùmí ni Muyideen ni? Dùúlù ní Islam ìní ń bẹ lára Muyideen wọnú Islam ni so the practice yẹn ni. Ajígini wá ní ẹni tó ti kí jímà mẹ́ta lẹ́yìn òun ṣèbí láàrin ìgbà tó kí jímà lẹ́yìn ẹ ìní ń parọ́ pé wọ́n mímí kí òun láàrin ìgbà tí ń tẹ̀lé iná ló tún lọ sí human rights tó tún lọ jẹ́wọ́ wípé ló ń béèrè 5 million. Ṣé nígbà tí ń kírun jímà lẹ́yìn rẹ̀ ṣé wọ́n ló fi ṣe eléyìí wọn àbí ti ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ èyí ti ń bẹ lára rẹ̀ tó yẹ tó ṣe ká lè bá gbádùn ìsìláàmù lára rẹ̀ ẹ tó ń fún ní support. Ṣé yẹn ló bí àrífín láti máa rí bàbá wa Sheikh Taofeek Akeugba Gold fi ẹgbẹ́ ń bígbó ṣé tọ́jú orí ló fi kú wà àti bàbá wa Akeugba Gold jọ wà ní sẹ́ẹ̀tì ni ọwọ́ anikọ́dé ò lè tọrọ apology ṣé bàbá yẹn ń béèrè apology lọ́wọ́ ẹ̀ who are you? Kí lẹ bẹ́ẹ̀ sọ ìsìláàmù gẹ̀ dànù ṣé nítorí pé àwọn àfáà kò sí ìwé ẹ̀rí kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ọmọ ìpè kọ́bra lòun. Ajígini lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Akeugba Gold kọ́bra ni ẹ́ you are a cobra you are not your officer. Ọlọ́pàá tó bá jẹ́ kọ́bra òun gẹ́gẹ́ ipò ń gbọ́dọ̀ ṣe mọ́ wọn torí pé kò tí ì láṣẹ kẹ̀kẹ́ lápá. Kí lẹ bá fi lélẹ̀ fáwọn ọmọ kéwú láàrin ayé torí pọ̀ wà ní Central Mosque ká pé ọlá sí ọlá ló pè ń gùn ọ ni lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Sheikh Taofeek Akeugba Gold gbàgbé bó ṣe ṣẹlẹ̀ èèyàn lọ́sọ̀pọ̀ ọmọ ni àbí bí bóòdì lọ́sọ̀pọ̀ bóòdì ìmọ̀ lọ́wọ́ àṣẹṣe ìmọ̀ Ajígini ìmọ̀ lọ́wọ́ sọpọ̀ ọmọ lẹ́gbẹ̀ẹ́ Akeugba Gold ọmọ Akeugberu. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí bàbá yóò fi rán mi but kí lè bẹ́ẹ̀ sọ ẹ̀sìn Islam dà gbogbo àwọn ẹ̀sìn tó kù ẹ̀sìn Kìrìsìtẹ́nì ẹ̀sọ́ wa dọ̀tá ara wa lẹ́yìn tí Islam ò sì kọ́ wa èyí tí Islam kọ́ wa ní pé sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run pẹ̀lú ọgbẹ́ pẹ̀lú sùúrù
pẹ̀lú ìfẹ́. Àwọn kan wá pé Ajígini is the one. Tó bá jẹ́ wọ́n Ajígini kò lè halẹ̀ níwájú tèmi ká má ti sọ bàbá wa Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú. Fábí ìrìntẹ́kì yìí ìlànà àlè ìrìntẹ́kì pẹ̀lú tẹríba ilẹ̀ yóò fi débi gíga náà. Sọ fún mi náà ṣé kò wá bold ìwà Ajígini kó o máa rò pọ̀ fẹ́ máa fi ẹnu ẹ yàkàyà ká bàbá Akéwùgbà Gold kò sí yìí kankan tó lè fún ọ tó kọjá àbùkù tó ń gbà yìí náà. Èmi Mùdírù Ajígini who are you? Ṣé ṣàríà Islam ṣe ló dá mọ̀pọ̀ àgbàlagbà lẹ́nu àbí ìdájọ́ Kùránì ìdájọ́ ti kíni? Abáni nà lìfàkìyà wúwa lìfàkìyà òbí fíìlì yìí lẹ́yìn sá lìfàkìyà bínú tí kì í wà mọ́kọ́lì lẹ́yìn sá lìfàkìyà bínú tí kì í wà mọ́kọ́lì. Fàkàsọ́ ọ̀rọ̀ ìṣù wúwa ọ̀rọ̀ ìṣù bí olùkì lẹ́yìn sá ọ̀rọ̀ ìṣù bí káwọ́lì wàrìjálì lẹ́yìn sá ọ̀rọ̀ ìṣù bí káwọ́lì wàrìjálì. Wákàtí gẹ̀níyù wúwa ní gẹ̀níyù bí a lè rí lẹ́yìn sá lè gẹ̀níyù bí múlíkì wà bí mọ́lì lẹ́yìn sá lè gẹ̀níyù bí múlíkì wà bí mọ́lì. Ó yẹ kẹ́mẹ̀ẹ́ pé sùn láti lè mọ́mìnì àwọn máa pọ́nlé gbogbo àwọn àgbàlagbà gbogbo àfáà ayé pátá làfáà ti wà. Gbogbo àfáà ayé pátá làfáà wa. Bàbá wa Akéwùgbà Gold wò kéré nú ayé. Bàbá ṣe Tàfíìkì Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú Ajígini má sọ orú ọ̀rọ̀ rẹ̀ dáadáa bẹ́yẹn mọ́. Tó a bá ń wíru ẹ̀ bẹ́yẹn gẹ Olúwadé lè já ránkì ẹ níwájú rẹ̀ tí ránkì ẹ máa já wájú Ọlọ́run. Tí ránkì ẹ máa já wájú Ọlọ́run gẹ́gẹ́. Kí la wá gbé kí la jù ọ̀rọ̀ tí bàbá wa Akéwùgbà Gold sọ bàbá yóò bu ẹnì kankan wọn àlàálẹ̀ ẹnì kankan wọ́n tún yìn ín nì tí bàbá Akéwùgbà Gold gẹ́gẹ́ bá wa bu yín tí a láàlì yín wọ́n èso lè bu àgbà ẹgbẹ́ ajá ń jọ lájá ń jù. Wọ́n ní ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn àwọn àfáà wọ́n ní ìyá wa tó sẹ́ndì owó sọ́dọ̀ àfáà wa Fọlọ́nṣọ́ wọ́n ní wọ́n fẹ́ ṣàánú Muyideen ni wọ́n ní àfáà Fọlọ́nṣọ́ náà wọ́n fẹ́ ràn lọ́wọ́ àmọ́ sọ ti di mùsùlùmí ni. Kí ló tẹ́ yọ ọ̀gbàgbẹ́ gbogbo tó rí lọ́dọ̀ kìrìsìtẹ́nì tẹ́ fi ń sọ pé ẹ̀tọ́ rẹ̀ sọ yẹ kẹ́ ẹ gbà pé Muyideen lẹ́tọ̀ lọ́dọ̀ kìrìsìtẹ́nì ṣé bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì sọmọ ìyá yín ẹ̀tọ́ wo ló yẹ kí yóò ní lọ́dọ̀ ẹ̀ tí ì sọmọ ìyá ẹ̀ ẹ̀tọ́ wo ló yẹ kẹ́ ẹ rò pé nìkan ọba yìí gbà lọ́dọ̀ Àgbàlá Gabriel fún Muyideen ẹ̀tọ́ wo ilé tí Àgbàlá Gabriel gẹ́ kówé rẹ̀ lé Muyideen lọ ó yẹ ká ní kí Muyideen ọlọ́sùn ní kókó wọn fẹ́ ni kẹ́ẹ̀dẹ̀ ṣèwé. Àbá Ajígini gbọ́ iná lè fà kíyà ẹjẹ́ ṣe sùúrù ẹjẹ́ ṣàpọ́lẹ̀ àwọn àgbà wa nú ẹ̀sìn ẹjẹ́ ṣàpọ́lẹ̀ àwọn àgbà wa nú ẹ̀sìn ọmọdé tó pẹ̀pà lẹ́yìn àgbà ọmọlẹ́yìn rẹ̀ náà pa lẹ́yìn tiẹ̀ orí mi má jẹ́ ń fàgbà ṣeré kọ́mọ tí ò tómi kọ́mọ lọ sẹ̀sán ó dì rún ọdún mélòó tá a ti kí ti ń gùn à àwọn ọdún mélòó láti gbà ọba tí ò ṣe gbè níjà lọ́lọ́run irúgbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́ mi yìí ṣé gbogbo àfáà tí ọba ti wá nírúgbẹ̀ tá a lọ sọ fún yín pé wọ́n wọ̀ ná. Ọkọ̀ ẹlẹ́yà ni mí mo ti ń jí ọkọ̀ ẹlẹ́yà láti 1988. 1988 ni mo ti ń jí ọkọ̀ ẹlẹ́yà dc kọ́nà mọ́lẹ̀ ẹlẹ́yà kò nù lé mi ẹjọ́ sáàfà ṣé mùsùlùmí tí ọba ti wá jọkọ̀ ẹlẹ́yà ṣé yóò jìyà ni ṣé yóò wọ̀ náà ni.
iṣẹ́ olóore tá a lè ṣe tábí wà nìjẹ́ náà pọ̀. Ṣé gbogbo àǹfààní ń gbé láwà níní? Ẹni tí bá ń wí ó ní ẹ̀bùn tọ́lọ́wọ́ fún sáfà àti ọ̀bá ti wá ń gbé láwà ní só ti dọ̀tọ̀ Ọlọ́run ni. Àfà àti ṣòkòtò orí ọba ti wá sún òkè só ti dẹni iná ni. Ẹ ṣe sùúrù náà. Àfà ní nẹ́lifà kí àn ó wà nẹ́lifà kí òbí fi léyìí ká tó lè mọ̀ ọ́ láàfà ká tó lè gbà pé ọ gbàgbọ́ yí ẹ̀sìn àfi ká rí iṣẹ́ rẹ tí ń bẹ lọ́wọ́ ẹ o. Inna lifakiya huwa lifakiyu bi fi'li ká tó lè pè pé àǹfààní ọ nígbà tá a bá rí i pé ọmọ àti gbọ́ ọmọ bá a ṣe bá yẹn ṣe ọkọjá láàrin kìrìsìtẹ́nì ọdẹ perfect ọkọjá láàrin owó oníṣẹ̀ṣe ọdẹ perfect ọdẹ rí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run orí jẹ́ tó orí iṣẹ́ rẹ ṣe lára wọn. Sí wa Mansur bẹnu alukuriani àbá nílé sàlìfàkíhù bìnítìkì wa makọọlì àlẹ pè ọ láàfà tó gbàgbọ́ yé nítorí pé ohùn rẹ dùn no àbá ti rí ìṣe ọmọlúwàbí lára rẹ torí pé ohùn rẹ dùn torí pé ọmọ kéwù is nothing ní sàlìfàkíhù bìnítìkì wa makọọlì. Láàfáà lòun wàhálà ṣẹlẹ̀ ẹnu ilé yìí ò lè dá parí ọ̀rọ̀ pa mùsùlùmí àti kìrìsìtẹ́nì pọ̀ ọmọ bó ṣe yanjú ẹ̀ ọwọ́ ń pọ́mọ ìyá rẹ lẹ́nìkan sọ́ọ̀tà rẹ lẹ́nìkejì ọwọ́ lẹ́nìkan ọmọ ìyá rẹ wọ́n ní ọwọ́ ṣàtúnṣe ọwọ́ bẹ̀rẹ̀ àbòsí ọlẹ́nìkan ọmọ ìyá ẹ kọ́dà tó bá jẹ́ pé tíyà kẹ́lẹ́ bàbá kẹ́lẹ́ jọ bí lọ́ba jẹ̀bi sọ́dà rẹ̀ nǹkan sọ right á pàdé níwájú ọlọ́jọ́ kan àlùkò olúwa ni wàá ní àkóbẹ́nà kóbìláàkì olúwa ni ẹ dájọ́ láàrin ara yín pẹ̀lú òdodo kọ̀ọ̀lá kì í ṣe pààrin mùsùlùmí nìkan ló pè. àbá tó ní wákàtí rọ̀ yéṣù ó wà rọ̀ yéṣù bí olùkì yìí ká tó lè gbà pé ìmáàmù ni ọ́ ká tó lè gbà pé pásítọ̀ ni ọ́ ká tó lè gbà ọ́ ní kábíyèsí ọba nóòlù ká tó lè gbọ́ ní olórí ìjọ àbá ní wákàtí àrọ̀ yéṣù ó wà rọ̀ yéṣù bí olùkì yìí gbogbo ẹni tí ó bá jí adarí ìjọ yóò níwà gidi. ẹ fẹ́ máa pèsè ń bẹ fún wa ni ẹ méje mùsùlùmí tí ń bẹ lọ́dọ̀ Àgbàlá Gabriel ni àbá àlẹ́gbà ní àwọn tẹ́bí ń pa tó ti bọ́ wọn yóò àkó tẹ́bí ń pa wọn tí ń lọ jẹun lọ́dọ̀ rẹ̀ wọn yóò wọ́n lọ́wọ́ fẹ́mi náà lásìkò kí n máa kí àwọn èèyàn àìmọye àwọn tó tọ́jú tó kú àkó ọjọ́ kú wọn lótò wọn ìbá ti kú ṣáájú kó tó kú sẹ́yìn ọmọ pé owó a máa pààyàn ni àìrítọ́jú a máa pààyàn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín tẹ́yìn wò pé ó kú Àgbàlá Gabriel wà ní ọ̀tọ́ jẹ́mi ògùn. ọwọ́ ní ọ̀tọ́ jẹ́ kẹ́mi rí ogún. àbá ní wọ́n kẹsẹ̀ ọ̀rọ̀ Yéṣù ẹni ọba pẹ̀rẹ̀ ẹ̀mí lórí ó wà rọ̀ Yéṣù bí olùkì ká tó gbà pé aṣáájú gidi ni ọ́ ó dìgbà tí àwọn ọmọ lẹ́yìn rẹ bá ròyìn rẹ pé wà rẹ dáa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó lù wá fi ròyìn Muhammad mo sọ fún yín ti pẹ́ o àjọkà ni o wọ́n fi ìrú ròyìn Ànábì o ẹni tí ọba dẹ̀ kí wọ́n jìyà Ọlọ́run bí o wọ́n fi àwẹ̀ ròyìn Ànábì o sallallahu alayhi wa sallam ẹni tí ọba gbàwẹ̀ yóò ní kéèsì o wọ́n fi sàkáròyìn Ànábì o kí lọ́lọ́run fi ròyìn sálá Muhammad sallallahu alayhi wa sallam olúwa ní ìrìn Ànábì wa innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim olúwa ní ìwà Ànábì ìwà rẹ̀ dáa pọ̀ kí ló ti wà sọnù láàrin wa àwọn sábòsí law tirta bayna as-sama wal ardi mujtahida fi suribati ma'i ghayra rizqi lam tajidi bẹ́ẹ̀ bá gbé ẹdí ẹgùn nígbàgbà etí òye ní òye bá a bá sábòsí ntọ́nàmbá lájẹ lájẹ bá a sábòsí ntọ́nàmbá lájẹ lájẹ tá a bá ń ṣètẹ̀jẹ ntọ́nàmbá ládà ládà ètọ́nàwọ̀n bá kọ́mọ́ wà nípa gidida ẹjẹ́ aṣọ dàrẹ́ẹ̀tì ntọ́nàmbá kọ́mọ́ wọ́n tu ọ lọ
ní tí ọba dẹ̀ kọ́ mọ́ wa àlefa gidida. Àbáni lẹ́sẹ̀ rọ̀ yéṣù bìkọ́ mi wárìjàlì àlẹ́ tí pè ọ́ lórí ìjọ torí pẹ́rù pọ̀ ní ìjọ rẹ àwọn èèyàn pọ̀ lẹ́yìn ẹ àwọn akọni torí páwọn ọlọ́pàá ń tẹ̀lé ọ kiri àwọn sọ́jà ń tẹ̀lé ọ kiri ìyẹn ò sọ ọ́ di aṣáájú gidi sáwọn tí wọ́n wà pẹ̀lú rẹ sẹ́nu wọn dùn ṣé wàá rẹ ìṣe rẹ tẹ́ wọn lọ́rùn. ọwọ́ tó ní wákàtí gẹ̀ẹ́ni yùú wà ní gẹ̀ẹ́ni yùú bíyàní lẹ́yìn sálí gẹ̀ẹ́ni yùú bí múlíkì wà bí máàlì lẹ́yìn sálí gẹ̀ẹ́ni yùú bí múlíkì wà bí máàlì. ó ní bẹ́ẹ̀ náà ni ìwọ olówó ìwọ ọpọlọ́nkì àti ilé pè ọ́ lólówó ká tó lè pè ọ́ lólówó bíálì àwọn ẹbí rẹ àwọn tí ó wà lẹ́fọ̀rọ́mẹ́ǹtì rẹ àwọn tí ó wà lágbègbè rẹ àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ kàwé tí kádàrá Ọlọ́run mú wọn lẹ̀ àwọn tẹ́jọ́ kásẹ́ tí kádàrá Ọlọ́run mú wọn lẹ̀ àwọn tẹ́jọ́ jọmọ ilé tí kádàrá Ọlọ́run mú wọn lẹ̀ àwọn tẹ́jọ́ jọmọ ìlú tí kádàrá Ọlọ́run mú wọn lẹ̀ àwọn tó mọ̀ rí tó rí póríire wọn ò tó tiẹ̀ ṣé wọ́n jèrè níbi àsìkí tó ní. ṣé wọ́n jèrè ní ibi àsìkí tó ní. láìsàn ní gẹ̀ẹ́nìyù bí múlíkì wọ́n bí màálì àti ilẹ̀ pè ọ́ lólówó torí ipò ńlọ́lá torí ipò olówó kò nítumọ̀ ó nígbà táwọn èèyàn bá tó benefit nínú ọlá tó ní. àkéwùgbà góòlù wòlíì Ọlọ́run kọ́lọ́hún bá wà sọ ṣéwú tó fi kí àkàndá ni ẹ má ṣe yájú sí akéwùgbà góòlù wòlíì Ọlọ́run ṣéwú tó fi kí tọ́lọ́hún yọ́nú sí àkàndá ni ẹ má ṣe yájú sí akéwùgbà góòlù wòlíì Ọlọ́run ṣéwú tó fi kí tọ́lọ́hún yọ́nú sí àkàndá ni ẹ má ṣe yájú sí. àbáwá jígini àwọn alápọ̀nra wa lé ìjọ sùmùrátìlì mọ́mí ní bẹ sùmùrọ̀ ọ̀gbọ́dọ̀ sọ pé amadé ọ̀jẹ̀ nǹkan amadé ọ̀gbọ́dọ̀ sọ pé nẹ́sífàtì ọ̀jẹ̀ nǹkan nẹ́sífàtì ọ̀gbọ́dọ̀ sọ pé kọ̀ríbù ọ̀jẹ̀ nǹkan kọ̀ríbù ọ̀gbọ́dọ̀ sọ pé alùsùnà ọ̀jẹ̀ nǹkan alùsùnà ọ̀gbọ́dọ̀ sọ pé amadé ọ̀jẹ̀ nǹkan Nawarudeen Ansarudeen ẹjọ ṣé gbogbo wọn wà lójú kan náà ni ṣèbá ló Kùránì náà lájọ dì mú ṣèbí Kùránì lájọ dì mú ọ̀nà kẹ́kọ̀ọ́ lọ wọ àlìjẹ́nà ṣé wọ́n ní ọ̀nà kan lágbàdá àlìjẹ́nà ni ṣé yàrá kan níbẹ̀ lálìjẹ́nà ni. ẹjọ ẹjẹ lọ bẹ̀rù àpọ́nlé bẹ́ẹ̀ nìkan bá dúró láàrin ayé tí ń tàbùkù àwọn tí wọ́n fi gbogbo nǹkan jù lọ. dìdìrì kan kọ́mẹ́ǹtì oníṣọ́jú orí déwájú ọlọ́mọdé dìdìrì ní ọ̀ni ṣé wọ́n ra ọjọ́ orí lọ́jà ni wọ́n yẹn rà lọ́jà ẹni Ọlọ́run nífẹ̀ẹ́ ní fún lóyè àgbà ẹni Ọlọ́run bá nífẹ̀ẹ́ ní òfin lóyè àgbà ẹlòmíì ọmọ kékeré lọ́lọ́run ti pè lágbà á pa àgbà rẹ̀ lé ẹni Ọlọ́run bá wá dà lágbà lọ́jọ́ orí àṣẹ wọ́n tó fi kàkẹ́ gba gold lọ́jọ́ orí Ọlọ́run dà wọ́n lágbà nínú ipò nídìí ìmọ̀ Ọlọ́run dà wọ́n lágbà inú àsìkì àgbà ni wọ́n inú dúkìá àgbà ni wọ́n nínú kámọ́ èèyàn dì ìmọ̀ àgbà ni wọ́n nínú kámọ́ káàkiri nípa tẹ̀sí àgbà ni wọ́n àwọn tó wà ní chairman gbogbo tí jẹ́ dáwà Ọ̀yọ́ state àti Ọ̀ṣun state àwọn ní chairman àbá àjẹgìnì bí yẹn ìwú ọ̀bájú ni gẹ̀lẹ́tẹ̀rẹ̀ ó yẹ ọba nílẹ̀rù bí nǹkan kan ọba ti ẹ̀ka ilẹ̀ ẹni wípé àṣẹ òtòvic akéwùgbà gold ti ń bẹnu ọkọ̀ wọn gan ọyẹ ó tó ọmọ akéwùgbẹ̀rú ọ̀rọ̀ Muyideen Àtàgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn Muyideen ti wọnú mùsùlùmí kẹ́ẹ̀dí mùsùlùmí ẹ̀kọ́ ní ẹ̀sìn ìmọ̀ èyàn kí ó túbà lẹ́yìn èyàn kí jímọ̀ lẹ́yìn èyàn ò tí ì nítumọ̀ kẹ́ nítumọ̀
ẹ jẹ́ kó mọ pàtàkì tí jẹ́ Islam ẹ̀yin náà ẹ má dẹ̀ practice rubbish ìṣojú ẹ̀. Àwọn alùsùnà pọ̀ tí wọ́n gbọ́ àgbọ́yé ẹ̀sìn, àwọn alùsùnà pọ̀ tí wọ́n dẹ̀ jí akin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alùsùnà gidi wọ́n mọ̀ pé ìtẹ̀sẹ̀ rubbish ní wóróworó ni. Wọ́n mọ̀ pé ìtẹ̀jọ́ social media wóróworó ni. Èèyàn mélòó lẹ́rí tó já sí lẹ́gbàá gẹ́gẹ́ mi ìmọ̀ tó rọ́ọ̀lù ọlọ́lọ́mọrú oorun ọ̀ràn àná tó sùn tó tají tí ń dá sí tí ọ̀kan. Àwọn tó yọ chẹ́ẹ̀kì lábẹ́ aṣọ ẹgbọ́n tí lẹ́gbàá náà sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé òun sọ fún pé tàfíù tí ẹ sí ọ̀dà ìwọ́n tó ọmọ yìí pé tí wọ́n sí ọ̀dà why you side him kí ló tó ń side wọn kí lè fẹ́ gbàǹbì àbòsí. Mo dẹ̀ sọ fún yín pé lórí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel ìta ń fa yìí o wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀dí láìláìlá mo stand fún Àgbàlá Gabriel. Mo tún wá ń fi ọba tó lẹ̀mí mi búra tí mo bá fi ojú kan Àgbàlá Gabriel ní rírí ojú báyìí rí kọ́nà mọ́ gba ìbádà mi kọ́nà mọ́ gba ẹ̀sìn mi kọ́nà mọ́ gba ájì mi kọ́ mọ́ gba àwẹ̀ mi tí n bá fojú rí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Wàá lè sọ ọmọdé padà fojú kan lọ́la o mo lè rí lálẹ́ òní o lẹ́yìn pé mo ń wọ láìfù ẹ̀. Ṣé tá a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ṣé bá a ní kìrìsìtẹ́nì dáa ju mùsùlùmí lọ ni? Èyí tí màá sọ náà ni pé ìsìláàmù ló dáa ju kìrìsìtẹ́nì lọ. Àwọn kìrìsìtẹ́nì náà sọ pé kìrìsìtẹ́nì ló dáa ju mùsùlùmí lọ. Ó dé ìrìn àjò àlàyé nu ìyẹn ọ̀dẹ̀ sọ àdọ̀tà kò pẹ́ ajá. Mi ìrírí báyìí àmọ́ àgbèsè rẹ̀ à ń wọ lọ́nláyìn. Àmẹ́yọ́ ọmọ mùsùlùmí ti ń lọ sọ́ọ̀sì ẹ̀. Àwọn Islam àjọkù káwé pé kí ni solution kí la bẹ́ẹ̀ ṣe sí ìyà tí ń jẹ àwọn ọmọ mùsùlùmí. Báwo la tẹ́gùn ó ṣe fẹ́ sí wọn? Báwo la rọ́ ṣe dé ọ̀pọ̀lọpọ̀ ń kálukú? Àìmọye ìmáàmù ti ń bẹ́ mọ́sáàsì tí ń kírun ásámú tí ọ̀rẹ́ nìkan fún ní abọ́ gààrí. Àwọn tí ó jẹ́jẹ́ mọ́ mọ́sáàsì wọ́n á tún máa fìtìmáìsì ẹ̀. Bàbá ìmọ̀ sáà ni wọ́n kí ásámú fún wa. Àwọn dẹ̀ mu tíì, wọ́n jẹ ráìsì, wọ́n dín ẹyin, wọ́n mú nǹkan, wọ́n jẹ àmàlà àṣù, wọ́n àbẹ̀rẹ̀ tí màmú jẹ. Ṣé bí ìsìlámù ṣe máa lọ nìyẹn ni? Èmi nínú ètò ìgbésí ayé mi o ẹnì kò ní máa ga kí n máa wá bí ó ṣe ṣubú o. Ìbá àmọ́jẹ lẹ́sìn mi ọ̀rọ̀ ọ̀la ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọba tó ní wá gẹ́gẹ́ kò fi àlà sí ọ̀rọ̀ ìbùkún. Òjò tí ń rọ̀ fún mùsùlùmí ní rọ̀ fún kìrìsìtẹ́nì ní rọ̀ fún oníṣẹ̀ṣe oòrùn kan náà ní rọ̀ fún wa ilẹ̀jọ́ ń sú bá wa ní ilẹ̀jọ́ ń mọ́ bá wa ní kí ni tiwa tá a máa criticize nípa àánú. I'm not a God, you are not a God. Olódùmarè ó kì í bọnú ara wọn ni ní Nàìjíríà nísìnyí àwa wà ní after 4 àwọn kan aago 12 ọ̀sán wọ́n ṣe lù ní 12 ọ̀sán ṣẹ̀ṣẹ̀ lù 6 hour difference àwọn kan 2 hours difference àwọn kan 8 hours difference ṣèbá bẹ́ẹ̀ sẹ́mọ̀ náà ní gbogbo wa wà ẹ̀jẹ̀ lọ bẹ̀rù Ọlọ́run ẹjọ́ lọ jókòó ká lọ ronú pàtàkì Ọlọ́run. Ọlọ́run máa tóbi ju gbogbo ọ̀ràn àlátẹ̀wọ̀n yẹn lọ. Tá a bá jọ wà nínú àwẹ̀ àkó táwa bá sọ pé àti bírèkì pa sínú àwọn kan sì ń gbàwẹ̀ lọ́wọ́. Àwọn kan ń gbàwẹ̀ lọ́wọ́ àkó táwa náà bá là ń jẹ sàárì àwọn wà nínú àwẹ̀ àkó táwa bá wà nínú àwẹ̀ àwọn sínú. Ọlọ́run kábíyèsí Ọlọ́run títóbi fọ́lọ́run kábíyèsí Ọlọ́run títóbi fọ́lọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run
títóbi fọ́lọ́run kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ọba tí ò ṣe gbè níjà ọba tó kí ọ̀sẹ̀ bọnú òru ó kí òru bọnú ọ̀sẹ̀ ó kí àárọ̀ ó kí bọnú ìrọ̀lẹ́ olúwa kí bọra wọn ní kí là dájọ́ kò ká ronú nípa ọlọ́run sí olúwa gẹ́gẹ́ sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àlùkùránì tó yé ni olúwa ní èrè ànábì sallallahu alaihi wasallam innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha èrè ànábì wọ́n ò lè fagídí fọ̀nà mọ́ ẹni tó bá wù ọ́ ẹni tẹ́mi ọlọ́ba fẹ́ fi sójú ọ̀nà ní fi sójú ọ̀nà àyà yẹn ti tó kún kálukú wọn jẹ́ kórìí wọn pé àyà yẹn ti tó kún kálukú jẹ́ kórìí wọn pé ká mọ̀ fọ wàhálà nípa ọ̀rọ̀ ẹ̀sìn mo fúre láti pírísẹ́ǹtì ẹ̀sìn ní bó ṣe yé mi kí n dẹ̀ gbé kálẹ̀ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ ní ìṣètàǹsì prógámì yìí tọ́pọ̀lọpọ̀ àfáàmì ní mò ń wú wórówóró wàláì tàláì súnmọ́bì láìlẹ̀dí láìláìláwà ọmọ mùsùlùmí tọ́jà pé tí ọ̀tẹ́ lọ́rùn ló bá pàdé ní Islam tó sákúò ó ti tó bíi márùn-ún tọ́lọ́ ti kádà ẹgbẹ́ kí wọ́n padà sínú Islam nígbà tí wọ́n ń gbọ́ dáwà tá à ń ṣe jáde lẹ́nu ó ti tó márùn-ún 5 táàdẹ̀jọ fojú kẹra lọ́ọ̀láì wọ́n dẹ̀ private ni adẹ́wẹ̀wẹ̀ sí Islam ọyá ìwọ àfa àkànlá àdúgbò yín ìmáàmù àdúgbò yín ọyá máa lọ kírun lẹ́yìn ẹ̀ tí wọ́n dẹ̀ ti padà sínú Islam. Al-Islam dínú salam Islam ìṣẹ̀sìn ọ̀dájú ọmọ tẹ́ ẹlẹ́wẹ̀ sínú Islam títún wíwòròwòrò kiri tí parọ́ tí ṣèké tí bojú yín jẹ́. ṣé wọ́n ní ká fi ìgbẹ́ fọ́pùtọ̀ nínú ìsìlámù ni ṣé wọ́n ní ká fi ìgbẹ́ ká fi fọ ìtọ̀ nínú ìsìlámù ni ó tún dé human rights ó tún sọ pé kọ́lé olóòtú ti gba 5 million first note tá a gbọ́ wọ́n ní wọ́n sẹ́ndì ẹ̀ ní òun ló lò ní ìdẹ̀gbẹ́jẹ́ bá ti sẹ́ndì ẹ̀ kò sọ̀rọ̀ mọ́ Mr. Kehinde Àgbàlá Gabriel wọ́n tún bí léèrè ó nínú ó ní ẹtí ẹ̀kọ́kọ́ sẹ́ndì owó náà òun lòun wọ́n padà bọ́ sí social media Mr. Kehinde Àgbàlá Gabriel tún bí léèrè pé Mr. Kehinde tún bí léèrè pé ìwọ Muyideen ọ̀rọ̀ ọ̀pọ̀ ní Àgbàlá Gabriel fẹ́yàwó rẹ̀ kàn ó ní àfihàn lẹ̀ ó ní wọ́n ṣàtúnṣe social media 5 million òun fẹ́ gba sọ́ọ̀bù wọn rajà ó dẹ̀ díwájú ẹ̀yìn àfa rẹ̀ ó ní wọ́n mímíkì fọ́ọ̀sì òun ni ẹni báyìí jẹ́ gbọ́ pé ó padà jẹ́wọ́ ààrẹ nìkankan bóde nínú yìí kẹ́ ẹ wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ayé ìkẹ́kẹ́ nú ẹ̀yìn àfa rẹ̀ ẹ̀ bóde sáàmù pa ẹ ti sin Ọlọ́run lára Àgbàlá Gabriel ni. Ọlọ́run ní dá wa láàmú Muyideen di mùsùlùmí oríire ní fún wa kọ́lọ́hún ṣe ní rọrùn fún kọ́lọ́hún ṣe rọrùn fún àwa náà kọ́lọ́hún mọ́ lé wa dànù kọ́fí Islam rọ̀ wá lọ́rùn ẹjẹ́ àpèjọkọ̀ kọ́ máa kéwú kọ́ máa ṣe kíni kọ́ máa kéwú kọ́ dà fún àgbà kó ṣe wà nímọ̀ bọ́dún àfa àjíkiri lọ́ba ti kéwú kó ṣe wà nímọ̀ kí gbogbo ayé ọgbọ́n bọ́jẹ́ pọ́dún àfa àfọlọ́sọ lọ́ba ti kéwú kó ṣe wà nímọ̀ kí gbogbo ayé ọgbọ́n kẹ́ẹ̀dẹ̀ wá sẹ́túmẹ̀ntì lábí aṣọ sẹ́túmẹ̀ntì lábí aṣọ. kẹ́ẹ̀ wá sẹ́túmẹ̀ntì lábí aṣọ. ẹ wá ń wí gbámágbọ̀n ẹ wá torí Muyideen
àwọn àgbà fáńdí ẹ̀sìn àwọn tí ń jagun ẹ̀sìn kọ́ba tó ni wọ́n tó pè wọ́n nìkan a máa ìta rọ́bìṣì wọn a máa borí bọ́wájú múbàrí a máa yàkàyàkà wọn. torí náà ọlọ́run ní dá wa láàmú àbá àwọn ajígini ẹ lọ kọ̀rẹ́ ti ara yín o bàbá ṣètò bí kẹ́kẹ́ gba gold igi mújì ní orí o ṣé ẹ ti gbọ́ igi mújì ní orí o igi mújì ní orí o igi mújì ní orí wàláì bí sẹ́mọ̀ sílẹ̀ ni o ṣé ẹ gbọ́ dẹ́ẹ̀dẹ́ mìíràn o ẹ jẹ́ á ṣàpọ́nlé àwọn àgbà wa nú ẹ̀sìn ẹ jẹ́ á ṣe àpọ́nlé àwọn even ẹni tí ò kéwú tí ì sáàfà tó bá jí àgbà nínú Islam agbọ́dọ̀ bọ̀wọ̀ àgbà yẹn mọ́lá yóò lè rí inú ìjọ inú ẹ̀sìn tó ń wá ìpín ẹ̀sìn alápọ̀lé ni. Sálámù alaikum warahmatullahi ta'ala wa barakatuh.